النبي إبراهيم عليه الصلاة والسلام، النبي موسى عليه الصلاة والسلام، النبي محمد صلى الله عليه وسلم. torí kò sẹ́ni tó lè máa ọ̀rọ̀ sọ tó ẹni ọlọ́rọ̀. ọlọ́run lọ́lọ́rọ̀ òun sì ní sọ̀rọ̀sọ̀rọ̀ òun ní sọ̀rọ̀ kalẹ̀ bí àyàtà kàtàlì sínú hútúbà. ọlọ́run ò gbé ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹgbà tí ó dáwọ̀ ìpadà fún Ànábì ó yóò yá Ànábì náà ní pé àtọ̀dọ̀ àwọn kan ní tí ń bọ̀ níbi sọ yí pé. Bismillahir Rahmanir Rahim. Shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuhan. ó ní má. Wassa bihi Nuhan. èyí tá a fi ránṣẹ́ sí Núwà ọ̀dọ̀ Núwà ló ti bẹ̀rẹ̀ rẹ̀. Walladhi awhayna ilayka. ọ wá sí pọ́sibú lọ́dọ̀ àwọn bàlágà ọ̀yẹ̀ kọ́mọ ká inú tí ó ká inú tó fi ránṣẹ́ sí Núwà yìí sọ Ànábì Núhù yìí òun ló fi ránṣẹ́ sí Ànábì Ibrahim òun ló fi ránṣẹ́ sí Musa òun tó fi ránṣẹ́ sí Ànábì Isa. Àlùfáàní tó bá mú lókè yóò Musa rẹ̀ ọ́ tún wọn lẹ̀ nípò míì. Ọlọ́run wá ní gẹ́gẹ́ bí mo ṣe fi ránṣẹ́ sí rẹ̀ Ànábì Muhammad náà. Wa ma wassayna bihi Ibrahim. Mo fi ránṣẹ́ sínú, mo fi ránṣẹ́ Ibrahim, mo fi ránṣẹ́ sí rẹ̀ Ànábì, mo fi ránṣẹ́ sí Ibrahim. Wa Musa. Mo fi ránṣẹ́ sí Musa. Wa Isa. Mo fi ránṣẹ́ sí Isa. An aqimu-d-dina wa la tatafarraqu fihi. Mo fi ránṣẹ́ yẹn ní Aqimu-d-dina. ayé ni mo ní ẹ wá bá mi mójútó. Ẹ̀sìn yíyá pé kèé sọ̀dà ní Muhammad sallallahu alaihi wasallam nìkan lọ̀rọ̀ sílámù ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó wà wọn náà ẹ̀sìn náà wọ́n wá practice lórí ilẹ̀ wọ́n lè lọ káwọn tó followers ó ṣe nǹkan mi o àmọ́ táwọn tí wọ́n gbé wá ẹ̀sìn ni ibi tí wọ́n fẹ́ lọ wọ́n máa ń pe kíní kan ní kọ̀díàtúnṣá. Kọ̀díàtúnṣá ni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú gbà tọ́já pé èèyàn gbọ́dọ̀ kó tì mú di sí tábà fẹ́ tìrìtì ọ̀rọ̀ Nàìjíríà nísìnyí kẹ́ni kó lè tì mú di nípa wàhálà sọ́bsidì àbẹ́tì mú di pọ̀rọ̀ wàhálà nìyé Kọ̀díàtúnṣá ni ìdẹ̀ mo fẹ́ lọ. Ibi mo fẹ́ lọ ni pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nípa ìṣẹ̀ṣe nípa wọ́n ṣe ọdún Ọ̀ṣun nílọrin wọ́n ṣe ọdún Ọ̀ṣun nílọrin ọ̀rọ̀ yẹn tó débẹ̀ ta amẹ́dàá máa yára gbọ́rọ̀ ni ọ̀ wà lọ́ra fèsì pàápàá jùlọ tá a bá ti ráwọn ẹgbẹ́ kan tí wọ́n dìde sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni máa gbàdúrà tẹ́ gbàgbọ́ tí. àwọn kan dìde nílọrin sọ̀rọ̀ yẹn àmọ́ ìtọ́fẹ́ mú mi sọ̀rọ̀ yìí òun ni nínú ẹ̀sìn agbọ́nìgbọ̀dọ̀ wá bẹ́ẹ̀. Anabi sallallahu alayhi wa sallam anabi ní al-halalu bayyin wal-haramu bayyin wa baynahuma umurun mushtabihat. ìta pè ní ẹ̀tọ́ òfòjúmọ́ ìta pè léwọ̀ òfòjúmọ́ láàrin kìnnìkejì ìrújú bẹ́ẹ̀.
ọ̀rọ̀ yẹn wọ́n fà á ó di pé wọ́n gbé lọ sí mákàmá ilé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ti fẹnu kò lórí ẹ̀yìn lókè tọ́rọ̀ bá rí báyìí kí tá à ń pè ní peace kó lè rí àwọn afọwọ́ sí pé ẹ mọ̀ sí láfíà yẹn ọ̀rọ̀ mi jẹ jáde ọ̀rọ̀ tó yẹ jáde ní ọ̀rọ̀ ọba òkúta gidi ìyá ti yàtọ̀ fọ́rọ̀ pa afẹ́ sọ̀sùn blackmail wọ́n ń pè léwu wọ́n blackmail personality àfa òkúta gidi kìí wá sàfà nìkan àtàwọn tóbi àfa ok nǹkan tó fún wa wọnú ẹ kéèyàn ó blackmail yẹn kéèsì kan ní lọ́tọ̀ kéèsì ẹlẹ́ẹ̀kejì kí wọ́n á sàlẹ̀ jìyàn gbólóhùn yìí pé tọ́ba tó bẹ́ẹ̀ kọ jáde àwọn èèyàn tí wọn ò lágbọ́yé gbàgbà tó yẹ bọ̀ tán làwọn èèyàn ti jáde pé ọlọ́run ti ní àfẹ́ ẹlẹ́bọ ọlọ́run ṣe gbá ẹ jáde ẹ ṣe gbá àfáàsì jáde láti kílẹ̀ ara rẹ̀ pé eléyìí o wọ́n ta amámi létí aṣọ ni kìí sì tì ní nígbà ọ̀fọ̀rọ̀ làwọn ọ̀jọ̀gbọ́n àfọ̀ọ̀sọ́ dógún àfọ̀ọ̀sọ́ di ọ̀fẹ́ ó yẹ káwọn ìjọba bá a dá sí ìjọba làwọn rí yí pé kò sẹ́ni tó dájú fẹ́ni tó blackmail àfà ẹ̀rí tó dájú ò sí lẹ́yìn ìgbà tá a ti dá sọ̀rọ̀ yìí ló tún gbẹ́rù gbèsè báyìí ó kì í máa wà láhàámọ́ káfí máa ń tààsì ibẹ̀ ń bọ̀ mọ́ lọ. àwọn aláṣìbò abẹ́lábẹ́ ọ̀rọ̀ wọn wá ń sọ ìsìláàmù di ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn kì í gbọ́ kì í gbà àwọn afẹ́ ẹlẹ́sìn yìí wòye gbọ́ wòye gbà wàhálà àwọn afẹ́ àlọ́ni yìí tẹ̀ fẹ́ pọ̀ tó a pé ojú ọ̀nà yìí la bá wà kódà báyìí sì Ìlọrin tá a bá ní sàkóso tí nǹkan kan bá fẹ́ máa fọwọ́ àbùkù kẹsì rẹ ọ̀dà kò kiri àyà. ká tó wáyé pé àtúnjọ kan nínú ọmọ bíbí Ìlọrin táàsì ní sẹ́bẹ̀kì tá a gbé dání tayọ ká máa pè kó sójú ọ̀nà Ọlọ́run ká lè ní kàkà táàdì bí. tá a tún wájọ kan nínú olóyè bàbá ọba Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀. oyè tí bàbá wa fún wa kì í wá ṣe oyè ẹ̀sìn ni oyè mi bẹ tí ọbẹ̀ sì lọ ó lè fi sí lọ́hùn àmọ́ kò bẹ́ sí lọ. tí a bá ti ní mufti oyè ẹ̀sìn ní jẹ́ bẹ́ẹ̀. náà nípa pé Islam kìí ṣe ẹ̀sìn jàgídíjàgan o ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn ọ̀la sì ní ìgbà olùfẹ́ lọ. tí ọba wo ndatlawo sura mi nínú Quran ẹlòmí ò ní ma kíni wí àbí kíni wọ́n torí ẹ̀ gbé lẹ̀ òun náà jẹ́ kí n lọ Suratul Al-Kafirun sura yẹn. Qul ya ayyuhal kafirun. Èso. Qul ya ayyuhal kafirun la a'budu ma ta'buduna wa la ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. Súrà yìí tó fi mọ̀ pé ìsìlámù wa yìí píìsì ló ń jà fún.
kìí ṣẹ̀sìn jàgídíjàgan kìí ṣe ìpọ́nmọ kìí sì ṣẹ̀sìn fìtínà kìí ṣẹ̀sìn wàhálà ẹ̀sìn tó fẹ́ràn fọkànbalẹ̀ ní ẹ̀sìn tí sì máa ń mójúkò fáwọn èèyàn. Àyàtà àgbọ̀dárí nínú wútúbà ní ìsìn kí n kọ́kọ́ gbé láti bẹ̀. Àyà yìí nìkan ti tó fún wa ní port láti já mọ̀ yìí pé ẹ̀sìn wa yìí kò fẹ́ràn wọ́. Ṣàràlàkùn. Ìdán lọ́kọ̀ ya. Láìkírá fìdí. Láìkírá fìdí ni kọ̀tàbá yẹ rúṣdù nínú ìgbà yìí wà máa ń yẹ kí múlù bí tọ́gùtì wáyú mi bílá fàkọ́dé sẹ́mùsẹ́kẹ́ bílú olúwàtí ìlú sí kọ́ láfi sọ́mọ́lá àwọ̀lá òsèmí òní àlì. Tí wọ́n bá wá àyà yẹn. Láìkírá fìdí ni. Ó ti tó ní kújà fún wa yìí pé ẹ̀sìn yìí ṣẹ̀sìn fìtínà. Islam ẹ̀sìn tó lọ fẹ́ kí ọ̀pọ̀ mẹ́fẹ́. Islam ẹ̀sìn tó dáa. Islam ẹ̀sìn tó lọ fi àjọ ṣe ni. Ọlọ́run á ní bí Islam yìí mo ṣe dáa tó èmi mọ́ lẹ́sìn. Bẹ́ẹ̀ sì mo ṣe dáa tó mo fẹ́ kẹ́ bọ̀ ń bẹ̀ tó mo fẹ́ kẹ́ ẹjọ́ ṣe tó ìdẹ fọ́ọ̀ṣì yẹn. Láìkírá fìdí. Kò sí jẹ nípa pé gbẹ́dọ̀ ọmọdé ṣe Ìsìlámù jẹ́ kó wù fún rẹ̀. Kọ́jú tàbáyé rúṣùdù nínú ìgbà yìí. Ìsìlámù ẹ̀sìn kankan tó pamọ́ Ìsìlámù ti fojú hàn pé ẹ̀sìn tó pure ni kò níbi ikọ̀ ṣẹ̀ṣẹ̀ ní àfi tó bá dogun àfi tó bá dọ̀tẹ̀. Mọ́tíláwọ̀ àyà yẹn ó ti fi hàn wáyé pé píìsì ni ẹ̀sìn wa yìí ń fẹ́ torọ́ bá tọ́ bàbá ẹ pé kèsì píìsì ni Ọlọ́run tí ó wù fún wa ni pé gbogbo yẹn ni ẹ máa kó bu jà ẹ gbọ́dọ̀ rí pé dandan ọgbọ́n di mùsùlùmí ẹ bá wọn jà ẹ gbalé wọn ẹ nà wọn ẹ pa wọn Ọlọ́run wí bẹ́ẹ̀. Píìsì ẹ̀sìn píìsì lẹ̀sìn yìí kìí ṣẹ̀sìn jàgídíjàgan abẹ́ẹ̀dọ́ gbogbo ayé rẹ̀ wọ́ọ̀wọ́ọ̀wọ́ rárá ìyẹn ló wá bí súrà tí wọ́n á lọ́mọ kàfihàn wọlé ọ̀rọ̀ ni. Qul ya ayyuhal kafirun. Bí ẹ bá wo súrà yẹn àwọn àfáà torí ẹ̀ mọ̀ kí wọ́n ní sábàbù sùúlù rẹ̀ àwọn ìjọ èsì ìjọ kan wọ́n wá bá Nabi Muhammad sọ̀rọ̀ pé kèfèrí gbọ̀ngàn ẹ̀ tó bá dẹ̀ fẹ́ bá wọn ṣe ibi rẹ̀ náà gbọ́dọ̀ pé àwọn ni wọ́n wá bá Nabi tíìmù ni wọ́n níjọ wọn kóra àjọ wọ́n wá bá Nabi Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n á sọ fún Nabi pé nítorí gbélé yìí àbí ọ̀dà ó sì wà wá náà ká bọ́ sí àmọ́ bá a ṣe lè pa àyè sí tó fi lè dá òun ni yí pé sórí ẹ̀sìn tí ẹ̀yìn á tẹ̀lé ọ yá sí lọ́dún kan àbọ̀ kírun rẹ̀ ọdún kan òòṣà tiwa yìí náà táwa náà tá à ń sìn àti gbogbo nǹkan tá à ń bọ̀ yìí wọ́n lọ́ọ́ bá wa ṣe ní ọdún kan báwo la ṣe lè jọ ṣe tá a fi pé a balance ani Muhammad sallallahu alaihi wasallam kì í gbáwájú Ọlọ́run sọ̀rọ̀ lọ́jọ́ Ọlọ́run fúnra ara rẹ̀ ló kílẹ̀ rẹ̀ pé má yẹ dík. àyàwá ìwà ìlà yóò ha. Ànábì ń bọ̀ Ànábì ọ̀dá wọn ní kò gbé ìtẹ́ sọ́jà Ànábì ò gbé ìtẹ́ sọ kọjá ọsàn àmọ́ kónkón lẹ́sìn wọn àwọn sẹ́yìn àwọn kẹkẹ ń bẹ téèyàn máa ń mọ àwọn ará ẹ lórí ẹ bí èèyàn kún torí Islam jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ òun pèrò sọ́kọ̀ ni ọlọ́run lẹ́sìn ẹni òun ló ní ẹ̀sìn lọ́kọ̀ ẹni ó ṣe dírẹ́fà ọkọ̀ yẹn àná Muhammad sallallahu alaihi wasallam gbogbo wa ń pèrò sẹ́pọ̀ tó gbélé ni bọ́ ọba tí wàá ní orúkọ ìsílẹ̀ wọn ni àfọ̀n kọmíṣán tó bá jọ gbéra kí á máa ọba tó kọ̀ǹdọ́ ni ó ọlọ́run lẹ́sìn àwọn òjíṣẹ́ ló gbẹ̀sìn fún ànábì ló gbé fún àwọn bá pé ànábì wa dákẹ́ ànábì tẹ́ tó bẹ́ẹ̀ òun gbọ́ kò pé tẹ́ wí òun ó ṣe kò sí bọ́ wọ́n ní ṣe
ìrètí èsì lọ́dọ̀ Ọlọ́run ìgbé òkè kí lọ́lọ́run fẹ́ sọ lérí tẹ́ ẹgbẹ́ wá bá mi yìí ìtẹ́ béèrè lọ́wọ́ mi yìí kí ni Ọlọ́run fẹ́ sọ lórí ẹ̀ ìrètí kí wà yóò dé nígbà tí wà yóò dé. Qul ya ayyuhal kafirun. Ọlọ́run lọ fún ọ lẹ́sìn adábìlẹ̀ wa. La abudu ma ta'budu. Ọ̀sẹ̀sẹ̀ fẹ́ máa ṣe wọ́n ti ń ṣe. Aláàzẹ̀ fẹ́ máa ṣe mi. Ìmọ̀lọ́rí ni. La abudu ma ta'budu. Ìtẹ̀sí tẹni wá o. La abudu ma ta'budu náà. Kò ṣeé ṣe fún mi o, èmi ò ní ṣe. Wala antum abiduna ma a'budu. Wọ́n dẹ̀ ṣe rí yíyí èyí àwa náà ń ṣe. Ẹ̀yin náà ò ní lè ṣe. Wala ana abidun ma abadtum. Wala ana abidun ma abadtum tó tún wá mọ́. Àmọ́ tọ́jú ọwọ́ ni pé wọ́n ti fọdún kan sí. Ipe kábọ̀ ṣe tiẹ̀ ní ọdún kan. Kí wọn náà ṣe tiwa náà ní ọdún kan. Ọlọ́run wá fẹ́ fèsì ọdún kọ̀ọ̀kan àwọn yí pé. Wala ana abidun ma abadtum. Yọ ṣe fún èmi ò ní lè ṣe fọdún kan èyí tẹ̀lé wá sí fọdún kan à ní lè ṣe. Wala antum abiduna ma a'budu. Èyí náà sì ní lè ṣe tiwa yìí náà fọdún kan kẹ́yìn náà lẹ́ẹ̀ máa ṣe tiwa ẹ̀ máa kí wọn ẹ̀ máa gbà ẹ̀ fọdún kan báwo ṣe lè ṣòṣà àti fọdún kan èyí náà lè ṣe tiwa fọdún kan èyí tí ó dá bẹ́ẹ̀. Lakum dinukum waliya din. Èyí tí ó dá. Lakum dinukum waliya din. Èyí tí ó dá ni pé lakum dinukum ẹ̀sìn àgbélẹ̀rọ yín débi ilẹ̀ wọn. Ẹ̀sìn àgbélẹ̀rọ tẹ gbélẹ̀rọ wọn lakum dinukum kọ́ máa jẹ́ ti yín. Ẹ̀sìn tiwa tó jẹ́ ti Samawiya tó wá látọ̀dọ̀ Ọlọ́run kọ́ máa jẹ́ tiwa. Àwọn bá gbọ́ súrà yẹn yé ọ̀bọ̀ yẹ pípíìsì lọ́lọ́run bá dé bẹ́ẹ̀. Ó yẹ kọ́ lọ́run ó sọ ọkọ̀ fún ànáyé ni pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ sọ lọ́dún sọ ìmọ̀ fún olórí bẹ̀. La ilaha illallah. Bẹ́ẹ̀ ṣe fojú òun pé ìsìláàmù yóò mọ̀ ju yàgídíà kan lọ wọ́ wàhálà wọn ti pọ̀ tó ìsìláàmù yẹn sẹ́ẹ̀sì yàgídíà kan ẹ̀sìn píìsì ni. Àyíká blackmail ẹ̀ máa lọ́wọ́ ni pé àwọn ẹlẹ́sìn yìí wá láwọn tiẹ̀ ti pọ̀ jù wọ́n fẹ́ da ayé mú wọ́n fẹ́ da bẹ́ẹ̀ ṣe píìsì ni. Nítorí wọ́n á mọ̀ pé píìsì ni wọ́n á lọ sí ṣọ́ọ̀tù tó bá ayé àti tún wà bẹ́ẹ̀ ti tuntun píìsì. Tọ́ba ni láàrin gèfè ríra sọ̀wọ́ pẹ̀lú mùsùlùmí lẹ́lẹ́sìn ibi tọ́nà ọ̀hún tó fàlù píìsì dé tọ́ba ní pé èdè fúnfùnfún ẹgbẹ́ kórìíra gbára yín gan ẹ̀yin mùsùlùmí kò ní wẹ́pọ̀ bẹ́ẹ̀ lè gbà tí wọ́n fẹ́ kọ́ mọ́tìrìdì rárá ọlọ́wọ́ gbà tọ́ba wá wo àwọn kan tó kójọ sí rísì tí òfin wá gbà wọn ọwọ́ á rí i pé nítorí píìsì lọ́lọ́wọ́ òfin gbà. Walladhina takazu masjidan diraran wa kufran wa tafriqan bainal mu'minin. Àgbọ̀bọ̀lọ̀ ṣe kà. Wa irsadan liman hada. Walladhina takazu masjidan diraran. Mọ́sálásí nira tí wọ́n fẹ́ gbé. Wa kufran. Ó ní mọ́sálásí wọn ò torí nǹkan kan fẹ́ gbé kalẹ̀. Dirara. Wọ́n fẹ́ fi ní àwọn mùsùlùmí lára ni. Wa kufran. Wọ́n fẹ́ fi ṣe kèfèrí ni. Wa tafriqan bainal mu'minin. Àwọn mùsùlùmí tẹ́lu wọ́n ti kójọ tẹ́lẹ̀. Wọ́n fẹ́ fi bí wọn yẹ́lẹyẹ̀lẹ kó má sí ṣọ̀kan mọ́ kó má sí jọmọ ìyá mọ́ kó má sí bàrẹ̀ ìṣe mọ́ kó kó má balẹ̀ mọ́. Wa irsadan liman haraba Allah rasulahu min qabl. Irsadan liman haraba Allah Rasulahu min qabl. Àwọn tí wọ́n máa wọ lọ́hùn ìjà nìkan lè bọ́lọ̀ sọ̀tá. Kí ló dé tọ́lọ̀ ti síwájú? Liman haraba Allah. Pẹ́ńtọ́ fẹ́ lo ogun pẹ̀lú Ọlọ́run. Sẹ́ni ká lè bọ́lọ̀ lo ogun. Ọlọ́run máa fẹ́ ní bá ti lo ogun pẹ̀lú ànábì ò ti lo ogun pẹ̀lú Ọlọ́run.
tó bá wọ àyà wọn kò sí gàtá àyà yẹn fẹ́ tú lẹ́yìn píìsì tó bá yẹ pé píìsì bá wà ń bẹ̀ ni ọlọ́run ò ní sọ pé wọ́n má kọ́ mọ́sálásí yẹn kò ní sọ pé kí wọ́n lọ destroy mọ́sálásí tá à ń dábìí gan sàdé òpé kó ń bá dé òun bọ̀ òun gan sàdé wẹ̀ kó ń bọ̀ wá ẹ̀sọ́ àná fẹ́ kẹ́sì ọgbà ìpèsè mọ́sálásí lẹ fẹ́ kọ́ bàbàkàbà tí mo bá ti dé yìí ń bọ̀ ọlọ́run níbẹ̀ ń kọ́ lọ. làtẹ̀kùn fi àgbàdá làmásíjídùn ni wọ́n sísan àtẹ̀wá ibi tí mo fẹ́ kó dúró sí òun ní mọ́sálásí bẹ̀rẹ̀ ọlọ́run ọba wà tí bíìsì wà tọ́gbẹ́ ìbẹ̀rù ọlọ́run fi gbé bẹ́ẹ̀ ìsìláàmù èsì ẹ̀sìn jàgídíjàgan àbẹ́sìn wàhálà bí a ṣe ń fojú wo ìsìláàmù wọn ti fẹ́ràn wàhálà bí wọ́n fẹ́ràn wàhálà àmọ́ níta nàbì sallallahu alaihi wasallam níta nàbì fún wa wọ́ọ̀lì tó fún wa ni pé àlìfìtìnátù náà ìmàtù ànábì ní ita fi wa la jẹjẹ rẹ lóṣù o. Ànábì ní ibi dandan ọlọ́run ó ṣe pèlè ẹni tó bá lọ jí wàhálà rẹ ni. Ànábì fẹ́ ká dáná ọ̀tẹ̀ ká dáná ogun ká dáná fìtínà. Ànábì ọ̀fẹ́. wàtẹ̀kù fìtínà tálá tùsí ìbámu lẹ́bí nàzọ́lá mọ̀mí kún mọ̀ká sọ. Àkùránì tí wọ́n á jẹ́jẹ́. Ọ̀nà ẹ̀bẹ̀rù fìtínà ẹ̀bẹ̀rù wàhálà nítorí tó bá délẹ̀ tán kí ó tẹ̀sí nìkan tẹ́ ẹ dá lẹ́hùn nìkan ní ọ̀kan. wàhálà wọn. Ẹ tí wọ́n máa ń ṣe láyé kọ̀ọ̀kan ní tá a ti mọ̀ ni. Ní tá a ti gbẹ́dúgbà ni. Kí ni wọ́n ń ṣe nílọ́ọ̀lù o? Ẹ̀sìn sí. Ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe lọ́ọ̀lù. Ló jẹ́ pé o ò lè dé ojúlé kan lọ nípa ọmọ bá fa. Wọ́n lè ní iṣẹ́ ọwọ́ o. Iṣẹ́ ọwọ́ wọn ni kí wọ́n máa ń hun sọ. Ọ̀sá àfà àti èmi sọ. Bàbá àti wàásùkú ti ń sọ. Àgbà àfàdé ni. Àwọn àfà bẹ́ẹ̀ pẹ́ lọ́rọ̀ tí wọ́n ń sọ. Àgbà àfà ni wọ́n. Iṣẹ́ ọwọ́ wọn nìyẹn. O ò ní dé ojúlé kan nílọrin kó ọmọ bá fa. Kò sì sí tí wọ́n bá náà fẹ́ ṣe nílò ni wọ́n yà dá nǹkan òun pọ̀ mẹ́sìn ni. A ti mọ Ìlọrin mọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Àwa wà nílọrin mùsùlùmí bẹ́ẹ̀ kírísítẹ́nì bẹ́ẹ̀ bọ́ọ̀lù ti dájà ayé nù ẹni tí ó sì kankan bẹ́ẹ̀ náà á rí nígbà tá a bá ti gbàlejò mára dandan ká yí o ijó adáyé ti dáyé tádáyé ti dáyé kò sí tí wọ́n ń ṣe nílọrin lẹ́yìn ẹ̀sìn ẹni tó sì jẹ́ kírísítẹ́nì tó wà ń bẹ̀ wọn ò gbógun jà wọn ò bí ọmọ sí tiẹ̀ wọ́n bá nínú kí ni wọ́n ń pè kírísímàsì rẹ̀ wọ́n sì ti wọ́n lọ ń sọdún wọn Ìlọrin gbógun jà wọ́n kí wọ́n má sọdún wọn Good Friday wọ́n ṣe wọ́n ní sùkúù wọn bẹ̀ táwọn ọmọ wọn lọ Baptist wà bẹ́ẹ̀. Àmọ́ nílọrin káwá ni tó kùtà fẹ́ máa ṣe nílọrin àṣẹ̀sìn mọ́ orò lókùtà máa ṣe òòṣà lókùtà máa bọ kò sí ní ojú ìbọn lọrin ibo ló wà káwá dìde níìsín káwá sọ yìí pé dandan á ṣe bí ìgbà téèyàn ń wá wàhálà nínú ìlú ni èèyàn fẹ́ píìsì ẹni tí ó sì kọ́kọ́ jáde tó sì yẹ kó jẹ́ pàwọn ni wọ́n kọ́ jáde sọ yìí pé yìí fẹ́ ó ní bàbá ọba ìlú lọ́ra tó gbọ́ àgbègbè rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kà sí ẹgbẹ́ rẹ̀ kà sí wọ́n lọ́ fi hàn sí ọ̀gá wọ́n sì kéde wò kéde ẹ̀ ní kọ̀kọ̀ ní ìdí wọ́n ti sọ gẹ́gẹ́ bí ààyè tí wọ́n wà wọ́n èé sọba lásán àáfàá lọ́dọ̀ba
bàbá sí adimi àfàgbà àwọn jẹ́ àwọn ọmọdọ́mọ sí adimi àfà lọ́dọ̀ba ló jẹ́ pé gbogbo àfà àgbàdébẹ̀ tí wọ́n ń kúnlẹ̀ fún wọn tí wọ́n ń wárí fún wọn àyè àfà ní gbígbà lọ kí àfà àgbà ni wọ́n ṣe ń wárí fún wọn tọ́ra àfà lọ́dọ̀ba bí àyè àfà tí wọ́n ní rìgáàdì fẹ́sìn àti tí wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹ̀sìn wọ́n sì gbọ́dọ̀ dìfẹ́ǹdì àyè tí wọ́n wà wọ́n. wọ́n sọ àwọn àfáàní ẹ̀ jáde láti sọ̀pọ́tì wọn bàbá wa ló má gùn sílé nígbà tí wọ́n darí mọ́ká àwọn náà sọ̀pọ́tì wọn ìgbà tẹ́mi náà wà níbí tí wọ́n fún wa ní ìtafíù mo sọ̀pọ́tì wọn àlọ́wọ́ àti méjì nílọrin àsọ̀pọ́tì wọn kẹ́ẹ̀ni wọ́n lè mọ bí tá à ń lọ ní ìlú arọ́ kan nínú pòfẹ́sọ̀ tó kìrìsáìsì wọn àmàtí ọ̀dẹ́ mi ọlọ́bẹ̀ pòfẹ́sọ̀ àti pòfẹ́sọ̀ ni pòfẹ́sọ̀ kan kìrìsáìsì wọn pòfẹ́sọ̀ bí sì dáhùn lóhùn láti lọ lù sọ gbogbo ẹ̀ lọ́lọ́ fi kẹ́wàá bọ̀ wá lọ́rí àwọn oníwèé ń bẹ jàrá àwọn onímọ̀ ń bẹ jàrá àwọn tí wọ́n bọ́ lọ́n sọ̀rọ̀ ń bẹ jàrá wọ́n pọ̀ wọ́n dáhùn lóhùn pé ìta àwọn ikọ́ ló wí o láfíà àgbà tí wọ́n jáde tọ́wọ́ adigun àlọ́ tọlọ́pàá tí wọ́n lè ti fún fèsì fàyà sí káfíń ara wọn tíìmù kan wọ́n mọ̀ wá 21 lọ pé ọdún 20 àwọn ń pọ̀ wá nílọrin sí àwa la fẹ́ píìsì ní ìbéèrè nínú abẹ́yìn gan lẹ́ fẹ́ píìsì. àwọn fẹ́ píìsì ẹ̀yin tẹ́ ń pépè yẹn ẹgbẹ́ ń bọ̀ ń gẹ́lẹ́ ẹ̀fẹ́ píìsì yẹ wá wọ̀ téèkì sèlú yín kẹ́ ẹ máa sọ fún wa ẹ̀ ń tà lẹ́yìn wa ẹ̀ ń ta wá náyà nù. láì tí ìjọba jẹ́ wà tá a sì níjọba tẹ́ ẹ sì máa bí tí wọ́n ti ṣe wẹ̀ à ń fàsìkò yí àyè yí rọ̀ yìí pé ẹjẹ́ àjọ gbégbé àlàáfíà ká padà sí Jẹ́dà kájọ gbégbé àlàáfíà irú bí wọ́n bá ti ṣe wú ẹ̀ tí bẹ́ẹ̀ wẹ́pọ̀ mú bẹ́ẹ̀ ẹ̀mú kan nínú àwọn àdúgbò tí wọ́n ti ṣe rẹ̀ tó sì wẹ́pọ̀ mú bẹ́ẹ̀ tíjọba bẹ́ẹ̀ ọgbà yín lálejò táwọn tí ń bẹ nílò ọgbà yín lálejò ẹ lọ bẹ lọ sí lọ́dọ̀ tiwa nílọrin àìṣerú ẹ̀ àṣerú ẹ̀ ní àìṣiṣe àṣìníṣe. dáàmà ìtumọ̀ bí wa má òun lẹ̀ sí ìtumọ̀ bí wa má òun lẹ̀ sí ìtumọ̀ bí wa má òun ní ìmánì ìdí abiyama òun ni ká jẹ́rú ọlọ́run ká má sì nǹkan mi yàtọ̀ sọ́ba tó dá wa. ìta mọ̀mọ́ àwọn tó bí wa nìyẹn tá a sì mọ̀mọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tó máa lọ gba àwọn àyímọ̀ mọ́mọ́ adìgbì mọ́mọ́ sáfìyà nàbí abàdí Abu Hanifa ìta mọ̀mọ́ wọn nìyẹn ìta mọ̀ gbogbo àwọn bàbá tí wọ́n gbẹ́sìn lé wa lọ́wọ́ tí wọ́n fún wa nímọ̀ nìyẹn. tó bá ti wá rí bẹ́ẹ̀ kẹ́nìkan wá tírẹ́tì wa ibe àwọn wà á ṣe ọdún ṣẹ̀ṣẹ̀ ní on the 20 August tá a wà yìí lórí àárọ̀ yìí o à ń fa ìta wà yìí lọ yìí pé ẹ má ta yẹ ẹ má ta yẹ. Ẹ jẹ́ kí ti jẹ́ àlàáfíà kọjọba ká máa gbélé ayé nígbésí rọrùn ẹnìkan ò mẹ́nìkan nípa òun láyà ta kà síwájú pé àfọ́sẹ̀ ẹnìkan pé dáadáa kọ́ ọ wá sí ìsìláàmù tó o bá rí fúnra ara rẹ̀ ìsìláàmù ti fura ojú hàn kọjá yìí pé wọ́n jẹ́ ẹ̀kọ́ àti wọ́n fọ́ sí yàn àmọ́ kéèyàn wá tayọ àlà ìtayọ àlà ni yí pé kọ́ lọ́lú ọlọ́wọ́ òsì fààyè bẹ́ẹ̀ ní àti sọ́lé ní túbọ̀ àkọjá nìsín
kò fàyè lẹ̀ lọ́jọ́ sọ́nù wútúbà yìí pé ẹ̀sìn wo ẹ̀sìn jàgídíjàgà ẹ̀sìn píìsì ni àmọ́ kò sojú bẹ́ẹ̀ ojú síbẹ̀ àyìnsí ojú níbẹ̀ lọ́jọ́ lọ́wọ́ ọlọ́bù wá Suratu Tawba lọ síbi iná rẹ̀ hẹ́dà sóòrò ìdáná ayé àgbẹ̀yìn rẹ̀ ni mo fẹ́ lò Suratu Tawba. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة فلا تظلموا أنفسكم وقاتلوا المشركين. Islam yìí tagada Ọlọ́run sì yé ti tagada ẹni bá ti tagada ó ti ṣàkóso Ọlọ́run wa ní sẹ́rà mùsùlùmí àwọn olùṣẹ́bọ̀ ọ̀hún àwọn kì í gbọ́ kì í gbà wọn Ọlọ́run ní. Qatilu kafatan kama yuqatilunakum kafatan. Ẹ bá wọn jà ẹ sígun ẹ lógun pẹ̀lú wọn gẹ́gẹ́ báwọn náà ṣe bá yín jà kí wọ́n lo ogun pẹ̀lú yín ó fi hàn pé tí wọ́n bá lo ogun pẹ̀lú yín ẹ fún wọn lẹ̀. Islam wa kílẹ̀ gbogbo nǹkan fún wa pé tí wọ́n bá ti lo ogun pẹ̀lú yín ẹ fi wọ́n lẹ̀ àmọ́ tí wọ́n bá lo ogun pẹ̀lú yín ẹ lo ogun pẹ̀lú wọn. wa'lamu anna Allaha ma'al muttaqin. Atúrọ̀ yìí lẹ̀ kan sí ẹ jẹ́ kí tá à ń pè ní peace kórè gbogbo yìí tẹ́ ẹ post káàkiri ní social media wọn ebi ọdún 20 ọdún ṣẹ̀ṣẹ̀ wa tá a máa ṣe lọ́dọọdún Ìlọrin láàpò lọ ṣe à ń pé bẹ́ẹ̀ bá gbólóhùn ní ìṣe ẹ̀ kò lọ lẹ́yìn náà yìí o ètí a bá ń ṣe nínú ìlú òun ní jáde ọdún ṣẹ̀ṣẹ̀ ọdún yìí a fẹ́ ṣe lọ́dún yìí a kò lọ lẹ́bí o pé ọdún ṣẹ̀ṣẹ̀ wa Ìlọrin lá ẹjẹ́ kí gbogbo ọ̀pàpọ̀ káwá kó ọdún ṣẹ̀ṣẹ̀ lọ sí Ìlọrin lọ́gẹ̀sì 20 àròyìn ẹ mọ́ sáyẹ̀wò kí n tá ń pè lálàáfíà kó lè jẹ ọba ètò wọn sì wí ní bọ́lọ̀ ń paná adébọ̀rẹ́ kó gbé súnà nẹ́bí ga Ọlọ́run ti gbé súnà nẹ́bí ga nílọrin ara gbé súnà nẹ́bí ga ní jihadi tọ́lọ̀ fún bàbá Sheikh Adúmísì àti gbogbo àwọn tó ràn án lọ́wọ́ lérí ẹ̀sìn pé ẹ̀fẹ̀sìn lélẹ̀ tí òun láti ti lọ ní òun láti máa sí lọ bó tún dọ̀la òun náà láàmà sí gbogbo ẹni bá ní níwọ̀n àjẹgbà lọ́kàn lọ tún bí àlùkòsọ́ náà fẹ́ o kí n ti jẹ́ àlàáfíà kọ́lọ́jọ́ ìjọba bàbá ọba mùsùlùmí ọba ìlú Ìlọrin àti gbogbo àgbẹ̀ Ọlọ́run bá wa fi wọn láyà balẹ̀. Àmín. Kó o fi fẹ́ sọ wọn. Àmín. Kó o dàbọ̀ ẹ̀bùn wọn. Àmín. Kó o bá wa ṣe wọn ní arúgbó ọba. Àmín. Ọlá Nabi Muhammad. Bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́run àbíọ́ àfààní ẹ̀bíọ́. Wọ́n sábà mójútó wọn. Àmín. Bàbá ìmáàmù onímọ̀lẹ́ ọlọ́pàá mójútó wọn. Àmín. Bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́pàá sábà mójútó wọn. Àmín. Bàbá wa Jánásì bàbá rọ́bà náà ọlọ́pàá mójútó wọn. Àmín. Àti gbogbo tí máa jẹ́ àwọn àyímá. Gbogbo àwọn àfáà àgbàlagbà lálá torí bí a ṣe bá lọ rí mu. Wọ́n bá ṣàdúrà fáwọn àyímá, wọ́n wá ṣàdúrà fáwọn àfáà. Torí wọ́n mọ̀ pé wọ́n èyí faláyé màkà jẹ́ máa mú. Àfáà ló ní ọlọ́run pòròbó tiẹ̀ ló dì máa mú. Bí ìgbà tí ló bá yẹn ṣe apọ́tímẹ́ǹtì ni.
gbogbo àwọn afá ńláńlá wa tí wọ́n ti lọ bàbá wa ní wọ́n ti gbọ́ ọlọ́run yọ́nú sí wọn. Àmín. Bàbá sehada ọlọ́run yọ́nú sí wọn. Àmín. Bàbá àlífà ní wọ́n ti bá ọlọ́ba àmójútó wọn. Àmín. Bàbá wa Mudirul Markaz bàbá babaláyé tòní èmi àlùbẹ ọ̀nà ẹ̀sọ́ fún babaláyé tòní ẹgbẹ́ bàbá Màsígbà tòní lọ́kùnrin wọn. Àmín. Bàbá wa àlífà bàbá alágbàdì ọlọ́ba àmójútó wọn. Àmín. Bàbá wa àlífà àgbáríjìdómà ọlọ́mójútó wọn. Àmín. Bàbá wa ní kọ̀rọ̀ ọlọ́mójútó wọn. Àmín. Alábìdú bẹ́ẹ̀ ọlọ́mójútó wọn. Àmín. Bàbá wa ní sóró bàbá wa mọ̀kádàmù àgbà bàbá adábọ̀ ọlọ́mójútó wọn. Àmín. Bàbá wa sẹ́ríkì màndàní bàbá wa yáàgà ọlọ́mójútó wọn. Àmín. Bàbá wa ìbánúmà ọlọ́mójútó àbáná. Àmín. Bàbá wa nífàtúrú làfà fún ti jẹ́ ti jà níyà ọlọ́mójútó bàbá alágbàdì. Àmín. Bàbá wa jẹ́ alámójútó wọn. Àmín. Bàbá sábẹ́ ọlọ́mójútó wọn. Àmín. Bàbá adékùnkùn ọlọ́mójútó wọn. Àmín. Bàbá òjìbára bá àmójútó wọn. Àmín. Bàbá wa tí àlífà Sàláàtì fọ́kàdúríyà ọlọ́pàá sàmójútó àwọn náà àtàlífà kọ̀ọ̀kan láyé tó ń kálukú wà. Bàbá àlífà sàrò kọ̀ọ̀kan náà mójútó àwọn náà wá mójútó gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ kọ̀ọ̀kan. Látàtì ni kọ̀ọ̀rìbù ni ẹ̀kọ́gbé òní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ pọ̀ nílọrin ọlọ́run tó wọn. Àwọn jẹ̀mọ́ kọ̀ọ̀kan Jama'atu Nasrul Islami wọ́n bẹ́ẹ̀ ọlọ́run wọ́n sábà mójútó wọn. Ọlá nàbí wa Muhammad. Àwọn IDPU nínú ìlú ọlọ́run kó mójútó àwọn náà. Ọlọ́run mójútó gbogbo àyè àwọn àgbàlagbà kọ̀ọ̀kan. Bàbá wa tájú mọ́mí ní tájú rẹ̀ àdábìnrin ọlọ́run mójútó gbogbo wọn. Bàbá wọn kì í tó ọlọ́run mójútó wọn. Bàbá olóṣùn àbíkan wọ́n pọ̀ ọlọ́run wa àdìkà wọn tán. Bàbá wa ní màkánà bẹ́ẹ̀ ọlọ́run bá mójútó gbogbo wọn. Bàbá wa ìmásà bẹ́ẹ̀ ọlọ́run mójútó gbogbo wọn. Àwọn àgbàlagbà wa pọ̀ nígbà nílé ni ọlọ́run mójútó wọn. Ọlá àdá Muhammad. Bàbá wa lókè àgbòdì náà bẹ́ẹ̀ ọlọ́run tó wọn. Bàbá bígọ́rẹ̀ àfàgbà ọlọ́run tó wọn. Ọmọ kúkúrú ọlọ́run tó gbó wọn. Gbogbo àyàwó àgbàlagbà ọlọ́run tó sóògù. Ọlá àgbàdì wa Muhammad. Níwájú ọlọ́run ọlá títúbi ọlọ́run ọlá àjẹkàn rẹ̀. Má jẹ́ àwọn àgbàlagbà ọ̀dà mọ́ o. Bàbá báyìí ni a tọrọ fún. Àwọn ẹ̀mí ìlú náà nù. Bàbá ti kà wọ́n ta kà wọ́n bá bàtà kà fún wọn. Bàbá ṣe kí má dàbí bàbá wa bàbá máa kà wọn. Ọlọ́run sábà lójú wọn. Bàbá oníyàgbọ́ ọlọ́run kọ́ bá forí jẹ wọn. Bàbá kọ́ bá wọn ẹ̀yọ́ lọ. Bàbá ti ka gbogbo wọn. Tẹ́lẹ̀ àyíkáwá náà wà yìí náà. Ọlọ́run kọ́ bójú táwọn náà. Ọba mú ti lọ. Ọlọ́run tuntun bí ọlọ́run. Ọlọ́run mọ́tà mójútó gbogbo wọn. Bàbá wa bá ní ọlọ́run náà àgbàlagbà tó ṣẹ́kù dáadáa ní ọlọ́run ní ọba olúkodó náà àgbàlagbà tó ṣẹ́kù dáadáa ọlọ́run tó yà àgbàlagbà mọ́jà ìwọ sùkùn dákun mọ́jà máa padà sí ibùdó rẹ̀ mọ́jà ṣe nǹkan mí lẹ́yìn ìsìlámù mọ́jà wà ọmọ owó ṣe nǹkan mí lẹ́yìn ìsìlámù ọmọ ọlọ́mọdé wo ṣe nǹkan mí àwọn aya ọmọ wa ọlọ́mọdé ṣe nǹkan mí mọ́jà nǹkan mí lẹ́yìn ẹ̀sìn ìtúbi ọlọ́run bárúkọ ọlá níbi wa gọ́ọ̀nà wa ọlọ́ba mójútó bá mójútó lù gbogbo àwọn tí wọ́n agbára ta fẹ́ sí nígbà ẹ̀sìn délẹ̀ ìgbára ta lóbi ti àfọ̀kúta gidi gbogbo wọn tẹ́ gbára ta bẹ́ẹ̀ àfọ̀kúta gidi àfọ̀kúta gidi ni sẹ́wùlà ní ìbúlágbàdì ní ẹ̀rọ àdì ní àbá àfàtàyè ọjà tuntun wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ ẹ̀wà náà bẹ́ẹ̀ sẹ́ àbá gbogbo àwọn tó gbára ta fẹ́ sí àti àfáwà jẹ́tù wọ́n pọ̀
wọ́n dìde àfáwà alágbóni náà sí ọjà máa gbogbo wọn náà pọ̀ tí wọ́n dìde tí wọ́n dákẹ́ sọ̀rọ̀ yìí ibi àyíká yìí wọ̀ wọlé gbogbo tí wọ́n gbára ta fẹ́sì bẹ́ẹ̀ tí wọ́n gbára ta fẹ́sì bẹ́ẹ̀ tó jọ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ṣe kí wọ́n dìde fẹ́sì wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n ṣe wọ́n dìde fẹ́sì èyí wò náà ní fi ń jáde pé báyìí ṣe blackmail wọn àwọn blackmail wọn agbẹ́lẹ̀ bọ́ ni wọn àwọn abẹ́ẹ̀gbẹ́ lọ́lọ́bọ̀ yìí náà látúbí jẹ bọ̀ lakojú rẹ̀ láti kò sí ti jẹ bọ̀ pé abájẹ́lẹ̀ bọ̀ ni àdíkojú àwọn arẹni tí ó ní òun ìṣẹ̀lẹ̀ bọ̀ kọjá ní kórúkọ ràn wá lọ́wọ́ ibé kọjá so ẹgbẹ́ bọ́rẹ̀sì bá lọ́gbé àwọn àfáà fúnra wa káàánú kọ́ túnra wa sí ní ká má yẹ̀yẹ́ ara wa ká má wọra wa lẹ̀ kó má pa àwọn tí ò wúlò ní ọmọ wa lò wá so àwọn tí ò wúlò nígbà tá a bá ti tara wa lọ́pọ̀ àwa ní yẹ̀yẹ́ Ọlọ́run kó gbìjà ẹ̀sìn. Àmín. Kó gbìjà àwọn ẹlẹ́sìn fúnra ara wa. Àmín. Wọ́n ti fẹ́ nu wa ṣọ̀kan. Àmín. Ọba tó bá lẹ́nu padà rú Ọlọ́run sábà wọ́n sùn. Àmín. Ọlọ́run jẹ́ kí n tá n pè lálàáfíà Ọlọ́run jẹ́ kó jọba. Àmín. Kí n tá n pè lálàáfíà Ọlọ́run jẹ́ kó jọba. Kí n tá n pè lálàáfíà Ọlọ́run jẹ́ kó jọba. Àmín. Ọlọ́run ti tóbi Ọlọ́run. Ọlọ́run jẹ́ kó Ọlọ́run. Má bàa lù lọ́rùn jẹ́ o. Má bàa lù ẹnì kọ̀ọ̀kan jẹ́ o. Bí ìkúta wà ní Ọlọ́run má bàa jẹ́ o. Ọlọ́run àti tóbi Ọlọ́run. Nàìjíríà kó afúnwálẹ̀ àgbáyé ń bẹ̀rẹ̀. Nàìjíríà Ọlọ́run dákun fúnwálẹ̀ àgbáyé ń bẹ̀rẹ̀. Ìtẹ́sí kọ́ wa ká máa ti fáwọn olórí wa ní pé ká máa tọrọ àdúrà ìmọ̀nà fún wọn pé kọ́lọ́kọ́ gáìdì wọn ẹrù náà pọ̀ jà wọn náà lọ. So president wa Ọlọ́run sábà gáìdì. President wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run gáìdì. Ọlọ́run sábà gáìdì. Gbogbo èyí tí ó ṣe tí ọyọ wọn lẹ́sẹ̀ ilé lọ́mọdé ó sí. Má jẹ́ kí wọ́n dáwọ́ lé. Gbogbo ọ̀nà tára gbà níwáyé Ọlọ́run ọ̀nà tí ó gbé ìgbà tára ó fi tẹ̀ wá. Ọlọ́run mọ́sà bọ́n wá sí. Àánú wa sí wọn lójú. Àánú wa sí wọn lójú. Má fara ní wá lọ́wọ́ ara rẹ̀. Wọ́n ti fi wá dáwọ̀ ẹ̀dá rẹ̀ lọ́wọ́ nítorí ẹ máa fara ní wọn. Má sì jẹ́ kí sùúrù wa kó pin. Sùúrù àwọn ìdílé ló pin. Ọlọ́run má jẹ́ kí sùúrù wo pin. Ọlọ́run àti tóbi Ọlọ́run. Láàfin ní solúsàn àti tí ì ṣe wá. Ọlọ́run àdẹ́bí wa Muhammad. Ọlọ́run àfà. Àwọn àṣẹ súrà tí Ọlọ́run fi sọ fún wa pé súrà fọkànbalẹ̀ ni súrà náà lè jẹ́ kákí àti kúrò oṣù méjèèjì Ọlọ́run fún gbára àbárẹ̀ tó sì dàpọ̀ ẹ̀kọ́ wa ọlá bismillahir rahmanir rahim ìlà fi Quraysh ìlà fi rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbil falaq من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. Bàbá wọn bá lọ àdúgbò agbègbè rẹ̀. Ká ṣe Zakariya kò yí láfi fún àwọn oṣù méjèèjì. Bàbá wa ní Ìlọrin àdúgbò agbègbè rẹ̀ Ọlọ́run bá fún wọn láyà balẹ̀. Bá a fi sọ ẹ̀ṣọ́ wọn. Bẹ́ẹ̀ ni àtàláfíà ara. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun 'alayhi ma 'anittum harisun 'alaykum bil mu'minina ra'ufur rahim. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Gbogbo àwọn bàbá àti àwọn bàbá wa dárúkọ wọn. Àti àwọn tó jẹ́ pàráfísà wa. Àti gbogbo àwọn tí wọ́n jẹ́ pàráfísà wa. Dàkátìrà wa. Àtàwọn dàkátìrà wa. Táwọn náà ń ṣiṣẹ́. Táwọn náà ń ṣiṣẹ́. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ nínú ìlú. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ nínú ìlú. Àwọn náà ó dìde sí. Àwọn náà ó dìde sí. Gbogbo
wọn bẹ́ẹ̀. gbogbo iye wọn bẹ́ẹ̀ ọlọ́ba mójútó gbogbo iye wọn bẹ́ẹ̀ ọlọ́ba mójútó wọn gbogbo iye wọn bẹ́ẹ̀ ọlọ́ba mójútó wọn. Ayatul Kursi. Àmín mufti biya. gbogbo àwọn tí wọ́n ti lọ. gbogbo àwọn tí wọ́n ti lọ. bàbá alájí àgbà. bàbá wa alájí àgbà. bàbá wa Sheikh Adam. àti gbogbo àwọn àgbàlagbà tí àwọn bàbá wa dákọ wọn. kúlù aláwọ̀ mẹ́ta pẹ̀lú bísímìlá ọlọ́mọsà múlá dẹ̀ bá gbogbo wọn. والسلام على المرسلين والحمد لله.